Otasansan Radio and TV. The cabinet representative, political leaders, elders of various communities of SCD, Isokan local government, officer of the multi-stream TM Limited, gentlemen of the press, ladies and gentlemen. I feel proud and glad to be in your midst this afternoon to again initiate another effort designed to empower our people and make them relevant to development at the grassroots level. It is also another platform to rekindle hope in our democratic values. These two in one program is being put up to promote healthy living by educating the people on diet and body enhancing activities. Wellness products are also to be distributed freely to the beneficiaries and participants of a seminar that will be conducted by multi-stream TM Limited. The government of Senator Ademola Adeleke'S SA places much premium on developing healthcare delivery to the people of Osun State. Primary healthcare centers are being renovated and improved to make them function with a view to advance the capacity to deliver quality health care. This is a departure from 12 years of neglect by two previous administrations that ruled Osun State from 2010 to 2022. Provision of potable water and the 332 wards of the state is another bold move by the administration to tackle waterborne disease and the grassroots. Today, a seminar and wellness program with health need package distribution is expected to have to the gate of the state government healthcare program. I seize this opportunity to congratulate executive and member of our great party, the PDP, for the steadfastness to defend the noble idea of our party, for giving unflinching support to the state government. I personally commend my party leaders and the local government for the establishment real cost to advance the interest of the PDP and ensure that the party's success in the past administration is sustained. I am optimistic that the next local government election will be a walkover for the PDP throughout the state. Let me assure you all that the state government will never abandon you or promote your welfare and progress. The presidential support being offered is to appreciate you, my party members, for standing by me and party. By the grace of God, we will all succeed. Amen. To our Royal Father, I acknowledge you to continue to play your noble roles in giving peace, maintain security, and galvanizing your people to support the development policy of the state government. And I remain the advocate of your people and defend of the interests. Once again, I express my appreciation to your support and all for more as Ademola administration continue to advance the progress
and development of the people of the state. Thank you and God bless. Ẹ ti mọ̀ wípé ọ̀mọ̀wé la ránṣẹ́, kí ni wọ́n pè é? Ọ̀mọ̀wé la ránṣẹ́, bí ó lè fi tì yẹn, ó tún máa ń lára pàṣẹ máa ń sọ lábẹ́rẹ́ ti ẹnu. Ṣùgbọ́n wàá bí ẹ̀yìn pé mi kàtẹ́ ẹ̀kọ́ àpèlé òwe èbó. Máa ṣe sọ yẹn ẹ̀mí yẹn kà ló ń gbé sí mi lọ́kàn. Ìwọ̀nba díẹ̀ tí ẹ̀mí gbé wá máa tu. Wọ́n kí àwọn leaders wa lọ́kọ̀ọ̀kan àtẹ̀jẹ̀jì láti bí tó ti bẹ̀rẹ̀ débi tó dé lọ́kọ̀ọ̀kan. Wọ́n kí wọn lórúkọ ẹgbẹ́, wọ́n kí wọn lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nàmbà wá Sẹ́nitọ̀ Nurudeen Ademola Adeleke'S SA. Wọ́n kí wọn. Wọ́n dẹ̀ kí gbogbo àwọn ìyá wa lọ́kọ̀ọ̀kan àtẹ̀jẹ̀jì wípé wọ́n kú sẹ́ o, wọ́n kú ìmẹ́gbẹ́ dúró àti gbogbo ẹgbẹ́ lápapọ̀ láti Ward 1 títí dé Ward 11 níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan wípé kò ní rẹ̀ wá o, wọ́n ní gbogbo alájẹ̀rẹ̀ ẹgbẹ́ o. Wọ́n ní lára àwọn ẹgbẹ́ tí ẹ ráwọn lọ ṣe ní abẹ́rẹ́ òun náà ni àwọn mú kan wá nínú rẹ̀. Wọ́n ní ìgbé ayé bóòlù àtẹ́gbẹ́ ìgbé ayé àlàáfíà, bóòlù àtẹ́gbẹ́ ìgbé ayé rọrùn, bí ìjọba tẹ̀tẹ̀ lówó tó fi gbogbo ìlú ìkọ́lé, tó fi gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun lówó tó lọ́wọ́ tí ò bá sá àlàáfíà ẹ̀kọ́ tó ní nǹkan kò ní nǹkan kan. Wọ́n wá wí pé ìlera náà ní oògùn ọrọ̀. Bóòlù wa ní sọ́dọ̀ọ́dúnmọ́ la máa ra paratamọ́ fúnra wa, sọ́dọ̀ọ́dúnmọ́ la máa ra fẹ́ǹsì, sọ́dọ̀ọ́dúnmọ́ la máa ra látùkọ́. Kí ni a ṣe táàbí ní máa ra látùkọ́ ní ojúmọ́? Kí ni a ṣe táàbí ní máa ra fẹ́ǹsì? Kí ni a ṣe táàbí ní máa ná owó ta ní báńkì? Ìwọ̀n owó ta bá rí níbi ọjà wa táàbí ní máa ná lérí ìlera wa. Wọ́n ní ara nǹkan tí ìjọba ìwà fún nìyẹn. Wípé wọ́n bá wa sọ̀rọ̀ bá a ṣe kéde ayé àlàáfíà téèyàn fi wà dáadáa téèyàn obìnrin máa ná àgbẹ̀dànù lórí wípé òun tọ́jú ara rẹ̀. Wọ́n ní àkùnrin lẹ́yìn. Lára rẹ̀ ní pé àwọn ṣe nǹkan lápẹ́ fún àwọn tí wọ́n ti yàn. Ẹ̀wọ̀n wípé a pọ̀ ní ẹgbẹ́ PDP àti pọ̀tò abájú pọ̀tò àti pọ̀tò orí pé àwọn ilé èèyàn kí ló pé àwọn ilé èèyàn tẹ́ ọ̀rẹ́ bá ti ta máa bọ̀ àwọn ọ̀gá wọn. Wọ́n láà pọ̀ ṣùgbọ́n a máa ṣe ní bọ́ba ṣe tó àti bọ́ba ṣe a máa ṣe díẹ̀díẹ̀. Wọ́n ní àwọn tẹ́lẹ̀ yìí bá ń kàn pé kágbàgbé ti kàn wọ́n nìyẹn. Àwọn míì ni ó tún kàn ní ìpele tí ó bá ń bọ̀ fún èyí. Wọ́n ní àwọn tó bá kàn kágbàgbé tiwọn ti dé nìyẹn. Àwọn tí yóò ti kàn kágbàgbé tiwọn náà sì pọ̀ ká má fi ṣe ìbínú tí ìbá ní sí pẹ̀lú ẹgbẹ́ ẹran mi. Ìgbìmọ̀ tí wọ́n sọ òun náà nìyẹn. Nítorí ìjọba àsìkò a máa lọ sí ìpele tí ọgbọ́n ṣúkàn. A máa lọ sí ìpele tí ọgbọ́n ṣúkàn. Ìyẹn seminar presentations on wellness níta wá sí gan. Ó tó wá kan nǹkan tá a mọ̀ lọ sílé. Yàtọ̀ fún àwọn ọ̀rọ̀ lọ sílé, a tún di kankan lọ sílé. Ọ̀nà mi lójú bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tó kí kan lọ sílé, ẹ̀ka kọ́ fi nǹkan sí ẹ̀mí náà. A pè ẹni tí ó fún ọ ní seminar. Ìyẹn láti lè ṣe Matthew TM Limited. Ẹ má bọ̀. Bẹ́ẹ̀ ti ẹ̀fún mi lọ́wọ́ yín, ẹ má bàa fún mi lọ́wọ́, ẹ̀fún mi lọ́wọ́ yín, oṣù wàhálà. Ìrọ̀lẹ́ kan. Ẹ jọ agbẹ́ ìbọn kò yó. Àkàwé kan ṣùgbọ́n ẹ máa bá ní sọ Gẹ̀ẹ́sì. Ẹ tún máa sọ́tí yẹ. Ọmọ Yorùbá kan èmi gan. Ọmọ bíbí ìlú Ìgbò. Mo kí gbogbo alákùnrin àti obìnrin ẹ̀ka sùn sà, ẹ̀ka sùn mà. Mo kí orí adé yìí success, kábíyèsí o. Gbogbo ẹ̀yin olóyè ẹgbẹ́ PDP, mo kí yín o. Orúkọ mi ni Òjó Abọ́sẹ̀dé Ọmọlọ́lá. Mo ti sọ pé mi wo ni mo ti wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kí slogan sí nínú ẹgbẹ́ PDP. Bẹ́ẹ̀ làwa náà ní nínú ẹgbẹ́ nínú iléeṣẹ́ multi-stream. Bọ̀ẹ́ kàlẹ́ mọ́mọ́ dáhùn rẹ̀ orí kò lè dọ́ra wọn. Multi-stream, dream, dare, do it. Multi-stream, my wings to fly. My wings to fly, multi-stream. Ọmọ tó bá lẹ́nu náà ló máa sọ̀rọ̀, bọ́ọ̀dì yóò ṣe sọ Yorùbá báyìí. Iléeṣẹ́ multi-stream
kọjá ní ìlú Èkó tí ibi tí wọ́n ti pọn ògùn tó wà ní Sango Ọ̀tà. Orúkọ president wa ni Emmanuel Azuko, ẹni tó mọ̀ nípa ewé àti egbò kí ni ìwúlò rẹ̀. Lẹ́yìn ìgbà tó parí tó ṣe àwọn oríṣiríṣi nǹkan tó yẹ kó ṣe, òun ló wá pé nǹkan méjèèjì tó wà níwájú wa yìí ló gbé jáde. À ń pè é ní ginger herbal extract. Ginger herbal extract. Eléyìí à ń pè ní irú antiseptic soap. Irú àrùn yẹn náà ní ìfẹ̀rẹ̀ yẹn náà ní. Ẹni yẹn máa wò yí pé ọ̀nà wo la lè gbà bọ́ lọ́wọ́ pé à ń lọ sílé ìwòsàn ní gbogbo ìgbà tàbí gbà ń tọ́jú ara wa ní ìtọ́jú tó péye. Ilé-iṣẹ́ ìwọ́n wá kó gbogbo ẹ̀ papọ̀ sójú kan láti ṣe ní ẹyọ kan ṣoṣo. Ó ní ginger herbal extract. Olómi ni bó ṣe jẹ́ olómi yẹn gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a mọ̀ pé àwọn nǹkan tí à ń kó ìtàwéwé àti egbò àti àwọn nǹkan tó wà nínú igbó fún ìlò wa lọ́wọ́ ń dá wọn. Oríṣi nǹkan mẹ́rìndínlọ́gọ́rin ewé egbò àti òní wọ́n kó papọ̀ sínú ike kan ṣoṣo tí mo mú dání. Wọ́n wọ̀ pé láti fi ṣe àgọ́ ara wa lóore ká lè bọ́ nínú òní ara ń ro mí, ọ̀nà ẹnu mi, ọ̀túnla mi ò lè dìde, òní kíní ìwà fún. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló dára fún ọkùnrin tí ò lè ṣe dáadáa, obìnrin tí ò lè ṣe dáadáa. Bí ara ọkùnrin ti ń kú, bẹ́ẹ̀ náà lára obìnrin ń kú. Ó dáa fún ara ríro. Àwọn ìyá wa lẹ́yìn ìgbà tí wọ́n ti bímọ tán, wọ́n máa ń pè kan ní ogbó orúkún pé wọ́n bá bí pẹ̀lú ìkúnlẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, ẹni tó bá ní orí ọ̀gá àti máa lo nǹkan tí mo mú lọ́wọ́ yìí á ní àlàáfíà tó péye. Ilé-iṣẹ́ ìwọ́n wà fún gbogbo wa láti mú wa kúrò nínú kùdìẹ̀kudiẹ àgọ́ ara wa àti kùdìẹ̀kudiẹ àpò wa. Mo máa ń pè ní cancer of the pocket. Bẹ́ẹ̀ mọ̀ pé cancer ara wà, cancer àpò náà wà. Nítorí pé ọkùnrin tó bá tọwọ́ bọ àpò tí ò bá rí dúdú ṣìkú jáde, ẹ mọ̀ pé cancer ti wọnú àpò ẹ̀. Bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà, ìyá ò sọ pé ọkùnrin lásán ní ọkùnrin nìkan ló mọ̀ fi sílẹ̀. Obìnrin náà lè fi sílẹ̀ nítorí pé olùrànlọ́wọ́ ló máa ń dá wa fún ara wa. Ilé-iṣẹ́ yìí eléyìí fún gbogbo tó bá ṣe wá láti irun orí wa títí tó fi dé àtẹ́lẹsẹ̀. Ó dùn nípa wà nínú àwẹ̀ lónìí. Ṣùgbọ́n lẹ́yìn àwẹ̀ a sì máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ nítorí pé ká bá ti sọ̀rọ̀ nípa rẹ̀ ká mọ̀ pé àlàáfíà ó jẹ́ ohun kan tí gbogbo wa nílò. Ìlera sí ni Yorùbá sọ pé òun lọ̀rọ̀. Ànílé sọ́gbọ́n lẹ́yìn dẹ̀ irú antiseptic soap. Irú tá à ń jẹ yẹn náà ni ìwúlò rẹ̀ ó ṣe pàtàkì gan. Bó ṣe bí irú ṣe wúlò nínú ọbẹ̀ tá à ń jẹ sínú, bẹ́ẹ̀ náà ló wúlò ní àgọ́ ara wa. Irú wà lára nǹkan tí wọ́n kó jọ papọ̀. Ọṣẹ dúdú àti ewé àti egbò òun ni wọ́n kó jọ papọ̀ báyìí. Kí ni ìwúlò rẹ̀? Ẹni tó bá ní egbò lára tàbí lẹ́sẹ̀ tàbí ní anywhere tó pọ̀ tí ò san, wọ́n máa fi ọṣẹ yìí ló máa fi fọ ojú ẹ̀ lójoojúmọ́. Wọ́n máa fi fọ ojú ẹ̀, wọ́n máa fi olómi yìí sí. So wọ́n bá ti ń lò bẹ́ẹ̀ kókó lò láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì ẹ̀gbẹ́ gan ó máa lálàáfíà. Bẹ́ẹ̀ náà ni ó dáa fún àwọn tó bá ti lo cream tí àgọ́ ara wọn ti bàjẹ́ chemical reaction. Ó dáa fún sunburn. Àwọn tí òòrùn ti pamọ́ sọ pé òòrùn ló jẹ́ kó ju wọn jóná. Ó dáa fún àwọn síkà tó máa ń kù lára everybody kì í ṣòbìnrin nìkan, ó máa ń kù lára ọkùnrin náà. Á kù jọra. Tó ó dáa fún gbogbo ọmọ tó jẹ mọ́ làpá kòkòrò ara òun ló dáa fún. Tó bó ṣe dáa ní lílò bẹ́ẹ̀ náà ni ó dáa fún àpò. Ilé-iṣẹ́ yìí wọ́n wà fún àwa mẹ̀kúnnù. Mo rántí pé nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ mi ò rówó láti di bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ẹnìkan rẹ́gísítà mi pẹ̀lú 6,000 naira. And lónìí ó ti di millions of naira mọ́ mi lọ́wọ́.
ìgbà tí wọ́n ti gbọ́ nípa ilé-iṣẹ́ tí wọ́n àwọn náà lówó àwọn á ní mo gbọ́dọ̀ gbé lọ sílùú mi mo gbọ́dọ̀ gbé lọ sílùú mi ẹni tó níbẹ̀ ni wọ́n lè wọ́n onáfẹ́fẹ́ ṣe ìka empowerment fún àwọn tí wọ́n fẹ́ ṣe fún lẹ́yìn àmọ́ gbàdúrà pé empowerment tí wọ́n bá ṣe yẹn kò ní rún mọ́ wọn lọ́wọ́ nítorí bí ọ̀nà owó gidi ni pẹ́ni tó bá mọ̀ ní àní jẹ̀ka àbámọ̀ ilé-iṣẹ́ yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa tọ̀ káàkiri pẹ̀lú ẹ̀ náà ó ti tàn káàkiri àti Nàìjíríà tó fi òkun onílé-iṣẹ́ ìwà mi nígbà wà lákòókò tó rántí wọ́n fún mi ní ìwé so a máa sọ sí lọ́jọ́ iwájú nígbà táwọn bá parí wọ́n mú ọjọ́ tí màá fẹ́ wá máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún everybody pàápàá jùlọ àwọn tí wọ́n bá ṣe empowerment ẹ̀fún lẹ́yìn wọ́n nílò láti mọ̀ sí pé ọ̀nà wo la lè dìgbà láti rówó nílé iṣẹ́ yìí ọ̀nà kì í ṣe bá àwọn kiri òkú káàkiri àwọn ara wa náà ní torí pé ìka ń ṣe àwọn èèyàn wọ́n nílò solution ẹni tó bá ní solution lọ́wọ́ olówó ni the more you sell it to people the more you get the money so lọ́sọ̀ọ̀sẹ̀ bá a bá ṣe é ṣe bẹ́ẹ̀ náà lówó yẹn ṣe wọlé sí àní sọ́tọ́ nítorí àkókò wa àti orí àgbẹ̀ta dọ́gba ọlọ́run á ràn wá lọ́wọ́ nígbà tó bá tásìkò ẹ̀ tó bá fẹ́ ní tó bá ní ìbéèrè lórí àwọn gangan tó ń dà wọ́n láàbù nínú àgọ́ ara ẹ mẹ́ta fi pamọ́ nítorí pé Yorùbá ní kéde mọ́ra kí n pa olórúkọ ẹ̀sìn tú mi síta kí n jọ́ ẹ̀sìn lórí ohun tó korò ọ̀tá ẹnu ọ̀rẹ́ ara ohun kan tó dùn ọ̀rẹ́ ẹnu ọ̀tá ara ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣé. ẹ bá mi pàtàkì wọ́n fún ilé iṣẹ́ wọ́n ti ṣe ti ẹ̀